àṣírí ìdí tí Funke Akindele kò ṣe rí àwọ́ọ̀dù Amvca gbà lọ́dún yìí ti tú o. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ Funke Akindele ni wọ́n ti ń bínú rẹpẹtẹ lórí social media nítorí bí àwọn Amvca ṣe kọ̀ láti recognize fíìmù Funke Akindele tó fi pa over 1 billion naira lọ́jọ́ sí fíìmù tí wọ́n pè ní A Tribe Called Judah ní ayẹyẹ ọdún kẹwàá African Magic Viewers Choice Awards tí wọ́n pè ní Amvca, pẹ̀lú pé Funke ní ọ̀pọ̀lọpọ̀ nominations bíi Best Movie and Best Lead Actress. Fíìmù Funke Akindele ò máa win award kankan. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn fans kan gbàgbọ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ fojú fo òun àti fíìmù ẹ̀ ní, àti pé òjòrò ló wà ńbẹ̀. Àwọn kan dẹ̀ gbàgbọ́ pé bó ṣe yẹ kó rí náà nìyẹn ló ṣe jẹ́ pé wọ́n láti gbé fún fíìmù kan tí wọ́n ń pè ní Breath of Life. Síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀ èèyàn ló ń gbé sàdákàtà fún ẹ̀bùn Funke Akindele àti iṣẹ́ ribiribi tó ń ṣe ní film industry, tí wọ́n sì sọ pé àwọ́ọ̀dù mà dí ẹ̀bùn olúwa ẹ̀kú, wípé kó fi èdénù, wípé èèyàn ńlá ni ó sì mọṣẹ́ ó mèrè ṣe. Àmọ́ kí ló fà á gangan tí kò fi rí àwọ́ọ̀dù gbà? Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Kí ni àwọn àṣírí tó máa wà ń bẹ̀ o tí Funke Akindele ò ṣe gba Best Actress Award ní ayẹyẹ Amvca fún ọdún kejì pẹ̀lú gbogbo ẹ̀bùn àtàṣeyọrí tó ti ṣe pẹ̀lú àwọn fíìmù ńláńlá tó ti gbé jáde tó sì ní láti máa ní ìjákulẹ̀ ní final stages tó yẹ kó ti gba àwọ́ọ̀dù lọ́dún yìí. Àwọn ìdí mẹ́ta yìí ni wọ́n ló fà á o. Ìkíní, wọ́n ní unchallenging roles. Wọ́n ní Akindele pé àwọn roles tó máa ń play irú eré kan náà, irú roles kan náà ló máa ń play ní gbogbo ìgbà, bí kò ṣọmọ ghetto kò ṣọmọ ọ̀tá, irú nǹkan kan náà ló máa ń sábà ṣe nínú àwọn fíìmù tó fi jẹ́ pé kò jẹ́ kí fíìmù ẹ̀ kò ní depth, pé róòlù tó bá ń play ìyẹn ò kí ń jẹ́ kó ní depth dáadáa tó kò jẹ́ wá show pé ó ní versatility, pé kéèyàn lè ṣe róòlù lóríṣiríṣi, kó lè ṣe eré lóríṣiríṣi, bóyá ó ṣe ọmọ ọ̀tá ń bí, kó ṣe gentle person lọ́hùn yẹn, kó ṣe ìyàwó pastor ní ibòmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kan tún ní ó máa ń repeat storylines. Wọ́n ní ọ̀pọ̀ fíìmù ẹ̀ ló follow the same plot, wípé ọwọ́ kan náà ni ọ̀pọ̀lọpọ̀ fíìmù ẹ̀ máa ń sábà mú wá, pé á dẹ̀ ti yéèyàn pé ibi tí fíìmù yẹn máa lọ rèé. Paríparí ẹ̀ ni pé àwọn àjọ adájọ́ tí wọ́n ń pè ní jury tí wọ́n parapọ̀ ni wọ́n láwọn ni wọ́n dìbò láti yan ẹni tí yóò gba àwọ́ọ̀dù náà, yàtọ̀ sí bọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn olólùfẹ́ wọn, àwọn fans wọn ni wọ́n máa dìbò. So wọ́n bá ṣe popular tó náà ni wọ́n ṣe máa ní ìbò tó pọ̀ sí. Pé àmọ́ o ní ọ̀tẹ̀ yìí àwọn Amvca yìí wọ́n gbẹ́kẹ̀lé àwọn tó mọ̀ nípa iṣẹ́ yẹn dáadáa tí wọ́n ń pè ní industry professionals. Àwọn yẹn ni wọ́n ṣe adájọ́ tí wọ́n sì dìbò. Àwọn yẹn náà dìbò nítorí àwọn yẹn mọ iṣẹ́ yẹn dáadáa ju àwa tí à ń wo fíìmù lọ àtàwọn tó ń ya fíìmù ọ̀hún gan pàápàá. So àwọn yẹn gẹ́gẹ́ nítorí ìmọ̀ wọn gangan ni wọ́n fi dìbò láti mọ ẹni tí ó yẹ kó gba award àbí fíìmù tó yẹ kó gba award, tó fi di pé wọ́n ní láti gbé fíìmù yẹn fún Breath of Life tí wọ́n sì gbàgbọ́ pé Breath of Life yìí ó ní àwọn nǹkan kan tó fi ju fíìmù Funke Akindele tí wọ́n pè ní A Tribe Called Judah, tí wọ́n sì gbàgbọ́ pé Breath of Life yẹn pé òun ló yẹ kí ó gba àwọ́ọ̀dù náà. Pẹ̀lú gbogbo èyí tí wọ́n wá sọ yìí, gbogbo àwọn fans Funke Akindele ni wọ́n wà lẹ́yìn ẹ̀ gbágbágbá o, tí wọ́n sì ń gbé òṣùbàrà bàǹdẹ̀ fún pé wò ó kó má fòyà o, kò sí nǹkan kan, pé ó mọṣẹ́ níṣẹ́, ó dángájíá, pé àwọ́ọ̀dù nìkan kọ́ ló ń pèèyàn ní aláṣeyọrí gẹ́gẹ́ bí òṣèré àbí fíìmẹ̀kà, pé òun náà ó tó gbangba sùn lọ́yẹ́, pé iṣẹ́ ló ṣe o. Gbogbo àwọn fans ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kì í ní mẹ́sàn-án mẹ́wàá. Àmọ́ ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn, bí ẹ̀yin náà wà lára àwọn fans
Funke Akindele àbí ẹ support nǹkan tí àwọn Amvca yẹn tí wọ́n ṣe? Kí lè ròyìn lórí gbogbo àbájáde bí awọ́ọ̀dù náà ṣe lọ? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.